A kí yín lórílẹ̀-èdè Yorùbá o. A kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́. Ọdẹ ọdún bí. A kú àṣekù ọdún. Ẹ̀mí wá ṣe púpọ̀ ẹ̀ láyé. Nínú owó, nínú ọlá, nínú iyì, nínú ògo. Nínú ìdùnnú. Ọdún a máa rọ́dún. Olódùmarè ò ní fi eléyìí ṣe òpin ọdún fún wa. Ọlọ́run ọba tó jẹ́ ká bẹ̀rẹ̀ ọdún tẹ́lẹ̀ pẹ̀lú ayọ̀ àti ìdùnnú. Orí ayọ̀, orí ìdùnnú á kárí gbogbo wa. Àánú ò ní fi wá sílẹ̀ nígbà kan. A kí gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri orílẹ̀-èdè Yorùbá. A kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ wa. A ti bẹ̀rẹ̀ ọdún yìí ná. Olódùmarè kó jẹ́ kí àlàájá tọmọ tọkọtaya tọmọ ti dùnnú. Ọdún eléyìí kó jẹ́ ọdún ìṣerere fún wa, kó jẹ́ ọdún ayọ̀bámu, kó jẹ́ ọdún ìdùnnú. Ọdún ògo òun ni kí ọdún yìí jẹ́ fún wa. Kó má jẹ́ ọdún ìpalẹ́kún, kó má jẹ́ ọdún ìbànújẹ́ fún wa. Gbogbo àkólọ wa Olódùmarè bá dá padà ládìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́. Ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè mí. Ṣáájú náà bá mi subscribe sí YouTube channel mi, Eleya Yorùbá TV. Tó bá yẹ pé lóòótọ́ lẹ fọ́ mi, lẹ lá mi, lẹ gbọ́n mi mu, lẹ kó mi jẹ, ẹ lọ bá mi subscribe síbẹ̀. Ẹ subscribe síbẹ̀, ó yẹ kó ti pé, kí subscription yẹn ti pé. Follower tó ti wà lórí page yìí, ó ti ń lọ 20 kìíní kan k. Kí ló wá dé 1k ni mo need ní YouTube. Ẹ lọ bá mi subscribe síbẹ̀. Àánú á bá gbogbo arìnrìn àjò. Àǹfààní ẹ̀dà. Ẹ fún mi. Àánú máa bá gbogbo wa rìnrìn àjò. A ní ṣàṣetì. A ní wà bákan náà. Ojú òní ti wà, ire lójú owó rí. Ire lójú gbogbo a máa rí. Àlékún owó, àlékún ọmọ. Àlékún àlàáfíà, àlékún ìfọ̀kànbalẹ̀. Òun lọba tó ní wá máa ṣe fún wa. A ní wà bákan náà. Mo pè gbogbo ẹ̀yin ọba nílẹ̀ Yorùbá, jẹ́ n gbọ́ràn. Mo pè ẹ̀yin ọba nílẹ̀ Yorùbá, ẹ gbé síta lọ́hùn. Lọ́ba lọ́hùn. Mo pè gbogbo ẹ̀yin ọba nílẹ̀ Yorùbá káàkiri. Ẹ̀yin politician, ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá. Mo pè ọmọdé, mo pè àgbàlagbà, mo pè ẹ̀yin tẹ́ ẹ jẹ́ jàǹkànjàǹkàn nídìí ẹ̀sìn. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ̀sìn lẹ gbé dání, ká tiẹ̀ sọ pé ẹ̀sìn náà fi kó bá wa débi tá a dé yìí. Àwọn tó dẹ̀ gbẹ́sìn wá, bó bá ṣe pá níyàn kan kó bá wa náà bá ní àwọn nìyàn Ọlọ́run nìyẹn. Àwa tó gbẹ́sìn wá bá, àwa náà tá gbẹ̀sìn tọpọlọ wá yòrò tá mọ̀ nǹkan tá à ń ṣe tá lè dá produce nǹkan kan, ẹ̀sìn la wá gbájúmọ́. Àwa kí gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ di ẹ̀sìn mú, tẹ́ ẹ jẹ́ kí gbogbo ẹ̀ dàrú tán. Torí àwọn míì dúró ní dúró pé kí nǹkan bàjẹ́ ni nílẹ̀ Yorùbá. Olódùmarè ò ní gbà fún wọn. Ẹ̀yin àgbààgbà nídìí ẹ̀sìn a pè yín. Gbogbo ohun tó bá ti ń jágbà nílẹ̀ Yorùbá pè yín. Ẹ yá mi ní etí yín ká ẹ fi gbéyàwó ọ̀rọ̀ láàrin ìṣẹ́jú 2 sí 3. Ọmọ Yorùbá, ọmọ Yorùbá, ọmọ Yorùbá. Ìjẹ́ ṣé bílẹ̀ Yorùbá ṣe rí ìṣó tẹ́ gbogbo wa lọ́rùn? Ìjẹ́ ìgbé ayé tá à ń gbé nílẹ̀ Yorùbá ṣó tẹ́ gbogbo wa lọ́rùn? Ìṣẹ̀mí tá à ń lò nílẹ̀ Yorùbá ṣó tẹ́ gbogbo wa lọ́rùn? Àwọn bàbá ti tàná wọ́n lò sẹ̀mí nílẹ̀ Yorùbá, ó túbọ̀ ó túṣe fún wọn. Àná kan ẹ sọ pé àwọn ti tàná ò nẹ́sìn. Ẹ wá wo bí tá a dé lẹ́nì, ẹ̀yin tẹ́ ẹ gbẹ́sìn wá, tẹ́ ẹ gbẹ́sìn mú, tẹ́ ẹ dẹ̀sìn mú lẹ́nì, níbo la ti bára wa? Samuel Olúgbénga Joseph, ẹ káàbọ̀ sórí ètò bàbá mi, ẹ kojúmọ́ Ọdẹ Òdùbí. Ẹ bá mi share ètò yìí káàkiri. Àwọn ọba wa, gbogbo ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá kí yín o. Ẹ̀yin ọba tòótọ́ yàtọ̀ sáwọn ọba ṣàkùṣàkù. Ọba aládé kábíyèsí o. Mojúbà forí adé o. Arọ́ba fílì ọba ń pa. Mo súnmọ́ ọba níwọ̀n ẹgbẹ̀je, mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. Mo bọ̀wọ̀ fún orí adé, mo bọ̀wọ̀ fún ìrùkẹ̀rẹ̀, mo bọ̀wọ̀ fún àṣẹ tó ń bẹ lẹ́nu ọba, mo bọ̀wọ̀ fún ìpèbí tí ọba wọ̀. Mo bọ̀wọ̀ fún àga tí ọba fi ń jókòó, mo bọ̀wọ̀ fún gbogbo nǹkan tó ń jẹ́ àṣẹ lára ọba. Mo ṣe kábíyèsí fún gbogbo ọba nílẹ̀ Yorùbá.
àmọ́ ṣé gbogbo ọba ló jẹ́ ọba nílẹ̀ Yorùbá? Ṣé gbogbo ọba ló dúró sípò ọba nílẹ̀ Yorùbá? Ṣé ọba gan ò ti gbà bọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá? Ṣé ọba gan ò sí ní ara àwọn tó ṣe yí pé wọ́n ń jẹ́ kíran Yorùbá jì sọ́fìn nílẹ̀ Yorùbá? Olódùmarè bá wa fi orí jì bàbá wa Lámídì tí wọ́n ṣípò padà, tí wọ́n jẹ́ ọba ìlú Ọ̀yọ́. Ikú bàbá yèyé, iṣẹ́ ribiribi tí bàbá yìí ṣe, Olódùmarè kó fi san wọ́n lẹ́san. Bàbá yìí ṣiṣẹ́ ribiribi, kò jẹ́ kí àṣà àti ṣe Yorùbá dojú délẹ̀. Bàbá yìí dúró, àṣà ń bẹ lẹ́nu bàbá yìí, àṣà ìpèbí tí bàbá yìí wọ̀, ìpèbí ọ̀ríjínà ni, kì í ṣe tàwọn fẹ́ẹ̀kì ti tèní. Ẹ̀yin ọba nílẹ̀ Yorùbá, ẹ̀yin gangan lẹni náà. Ẹ̀yin lẹ̀sìn wá débi tẹ́rù ò ti bà wá mọ́ yìí. Ẹ̀yin lẹ̀sìn wá débi tá a ti ń sá kílókíló. Ọba ló yẹ ká máa lọ sábà, àmọ́ ṣá wọ́n ti fi wàsó gba dọ́là lọ́wọ́ gbogbo ọba. Ọba nílẹ̀ Yorùbá ń sìn owó lẹ́ everybody yìí ń wá. Ẹ rántí àwa tó ṣe wípé ẹ jẹ ọba lé lórí mọ́. Ẹ rántí pé àwọn kan wà ní ẹ̀yìn tó ṣe pé ẹ̀yin lè ṣíwájú fún wa. Àná kan ó ní bí wọ́n ṣe ń jẹ ọba nílẹ̀ Yorùbá tó dẹ̀ ń tùbà tó ń tùṣẹ́. Àná kan tí wọ́n bá fẹ́ jọba nílẹ̀ Yorùbá ó ní ìgbésẹ̀ tó máa gbé. Wọ́n máa dá ifá ni, wọ́n máa gbé fájanlẹ̀, ifá ló máa tọ́ka. Ẹni báyìí ni kẹ́ mú, tẹ́lẹ̀ ìbádórí àpèrè, ìlú àtùbà àtùṣẹ́. Kó tó di wípé àwọn politician wọ́n mú ẹ̀sìn wọ́n fi wọ̀ ọ́. Ìgbà tí politician dé, politician ló yan ọba, owó ló máa mọ́ba. Ẹ torí owó ẹ ba ayé jẹ́, ẹ bọ̀run jẹ́, ẹ ba gbogbo nǹkan jẹ́. Ẹ wo bí tá a ti bára wa nílẹ̀ Yorùbá lénìí. Àná kan tí ọba bá kọjá, àwọn ọba máa ń rìn káàkiri, tán máa rìn gbogbo ìlú wọn káàkiri ni. Tí gbogbo ọmọ máa ṣe kábíyèsí o, kábíyèsí o, tó bá máa jùrù kẹ̀rẹ̀ báyìí. Ọba mélòó lẹ rí tó ń káàkiri nílẹ̀ Yorùbá mọ́? Gbogbo ọ̀nà ti ní private jet, gbogbo ọ̀nà ti ní bulletproof ni mọ́tò tí wọ́n ń lò ń sìn. Wọ́n wine up ni, kọ́lọ́dì náà máa àti tint glass. Ẹ lè mọ̀ bóyá bá ń lọ tàbọ̀bọ̀ ọ̀lọ́. Ìyí tó bá dẹ̀ máa ṣe pé bá kó máa sáyìn pọ̀ bá ń lọ náà, àwọn bodyguard go tí ẹ̀ ní jẹ́ ká ẹ lè súnmọ́ ba. Àwọn ọba ti tàná wọ́n jọba lórí òtítọ́, wọ́n jọba lórí òdodo. Ẹ̀yin ọba ti tèní, ọ̀pọ̀lọpọ̀ yín jọba lórí òtítọ́, ẹ jọba lórí òdodo, àmọ́ ṣá owó ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀tọ́ kò jẹ́ kó mọ rírì ohun tí wọ́n ń pè lọ́ba mọ́. Ìgbà tá a ti ń rí ọba tó ti ń fi orí adé tó ti fi ń wé Kùránì, tó ti sọ pé Kùránì ju orí adé lọ. Tí ọba Yorùbá ti ń sọ fáwọn pé Bíbélì ó ju orí adé lọ, ó ju orí ìpèbí tó ń wọ̀, Kùránì jù yẹn lọ, Báíbù jù yẹn lọ. Yorùbá dẹ̀bọ̀ wọ́n sọ pé ìdálù níṣèlú. Ẹni tó torí ẹdẹ tó sẹ̀dẹ̀nù ni, ẹdẹ máa lé yín, ẹ̀dẹ̀dẹ̀ yẹn lẹ máa padà sí. Gbogbo ìran kó wá ló ní àṣà àti ṣe. Kí ló dé tó máa aládé ju ti ẹ̀nù tẹ́ ń gbé tẹni ẹlẹ́ni lárugẹ? Ìgbà tá a ti rórí adé tó ti ń lọ wólẹ̀ níwájú pásítọ̀ pé kán ṣàdúrà fún un. Ẹ̀yin tó ṣe pé ẹ̀yin gangan lòrìṣà, ẹ̀yin gangan ni rúmọlẹ̀, ẹ̀yin gangan làṣẹ, ẹ̀yin gangan ló ṣe pé àṣẹ tó ń bẹ lẹ́nu yín ju ti pásítọ̀ lọ. Ẹ̀ kì í ṣẹgbẹ́ pásítọ̀, ẹ̀yin ṣẹgbẹ́ àfà, ẹ̀yin ṣẹgbẹ́ babaláwo. Àṣẹ ni wọ́n ń pè ní ìpèbí tẹ́ ẹ wọ̀, gbogbo àṣẹ tí wọ́n ti fi súre fún yín. Ìyí tẹ́ ẹ jẹ, ìyí tẹ́ ẹ mu, ìyí tẹ́ ẹ tọ́lá, ìyí tẹ́ ẹ wẹ̀, àṣẹ yẹn ti wà lára yín. Ohun tẹ́ ẹ bá tún máa tú, ohun tẹ́ ẹ bá dì ẹ máa dè. Àmọ́ ṣọ́ba tí ò wọ̀ pèbí dandan ni kó lọ forí balẹ̀ fún pásítọ̀. Ọba tí ò ṣe ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe tí wọ́n fi ń dépò ọba, dandan ni kó lọ forí balẹ̀ fáàfáà. Táwa bá ń kọ́ fún yín ẹ̀yin ń parẹ́, àwọn ò ní gbà á lọ́wọ́ yín. Ẹ wá wo bí tẹ́ ẹ bá wa dé ń sìn.
ọ̀sán yìí níbi Olúṣayè ojú ló ń kán bòjì òòrùn ń bọ̀ wá débẹ̀ ẹ fọkànbalẹ̀ ẹ má kánjú ètò Olódùmarè ó ti parí lórí gbogbo abíkálukú ṣe fẹ́ lò sẹ̀mí ẹ̀nú ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ fọkànbalẹ̀ ojú ló ń kán bòjì òòrùn ń bọ̀ wá débẹ̀ o ojú ló ń kán bòjì òòrùn ń bọ̀ wá débẹ̀ o ọ̀rọ̀ ẹnu mi tẹ́ ẹ ti ń gbọ́ yìí ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé àti ibi tẹ́ ẹ tí ì dé mo sì ń bọ̀ wá bẹ̀ màá débẹ̀ kò ní pẹ́ kò ní jìnnà. ní àná kan tí ọgbọ́n bá wọ ìpèbí kó tó di pé bá pọ́ bá máa dórí oyè wọ́n máa gbé fájanlẹ̀ ifá ló máa tọ́ka ilẹ̀ Yorùbá tí gbogbo wa wà yìí ifá ni wọ́n fi tẹ̀ẹ́dó ifá ni wọ́n fi sàmì ibi báyìí eléyìí ní kẹ́ ẹ ṣe síbi ètùtù báyìí ní kẹ́ ẹ ṣe eléyìí ní kẹ́ ẹ ṣe síbi ilẹ̀ Yorùbá wá gbòòrò tán ìfọ̀kànbalẹ̀ délẹ̀ Yorùbá tán kò sí pé wọ́n ń górí èèyàn wọ́n ń pààyàn nígbà yẹn nítorí pé tílẹ̀ Yorùbá táwọn tó wà nílẹ̀ Yorùbá lánàá kan tó bá ṣe pé wọ́n bá sùn báwa tèmi ṣe sùn kọ́ má sùn ni ilẹ̀ Yorùbá ò lè gbòòrò débi tó gbòòrò dé yìí ọpọlọ kan ni wọ́n fi tó lẹ̀ Yorùbá lánàá tó fi débi tó dé ìṣẹ̀mí kan ni wọ́n lò nílẹ̀ Yorùbá lánàá tó fi ń tùbà tó ń túṣẹ ẹ wá wo àwọn ti tèní ẹni tó bá ti lówó lọ́wọ́ òun ni fá máa mú òun ni fá politician máa mú ẹni tó bá ti nọ́lá àgàgà kó ti lọ sílùú òyìnbó tó bá ti di pé ẹni tí wọ́n lè bá jẹ lára ẹni wọ́n á sọ pé òun ni kó wá jọba tí wọ́n bá wá fẹ́ dórí ọba àwọn yẹn owó yìí náà máa fi rìnrìn ẹ̀ wọn ò ní jẹ́ kán wọ̀ pèbí wọ́n wọ̀ pèbí gan gbogbo nǹkan tó yẹ kán ṣe ní pèbí wọn ò ní lè ṣe nítorí pé àwọn kọ́ ni pè yẹn tọ́ sí wọ́n á wá dórí oyè ìlú ò ní tùbà kò ní tùṣẹ ẹ̀yin ọba ẹ kó nípa ìyà tó ń jẹ wá nílẹ̀ Yorùbá yìí ẹ̀yin ọba wa ẹ sún ṣòkòtò ẹ fi mọ ṣọ̀kan ẹ má torí owó kẹ́ ẹ bayé jẹ́ kẹ́ ẹ bọ̀nà jẹ́ kábíyèsí gbogbo ẹ̀yin ọba nílẹ̀ Yorùbá àwọn kàndá ọba tó bá wà nínú yín ẹ ṣàṣàrò nítorí pé ẹ̀yin ọba a gbọ́dọ̀ kó yan ọba kéré gbogbo ọba aládé ìbẹ̀rù tó wà lára yín àwọn politician ò rí yín nírí pé òrìṣà ni yín mọ́ wọn ò rí yín nírí pé ọba lẹ́jẹ́ wọn ò rí yín nírí pé àṣẹ wà lẹ́nu yín wọn ò rí yín nírí pé ẹ jẹ́ nǹkan kan mọ́ ìgbà tí ọba ti ń gbẹ̀rẹ̀ tó ti ń lọ sásọ rọ̀ọ̀kì ṣe bí lánàá kan àwọn policy àwọn gọ́ọ̀mẹ̀ntì ló nẹ́tọ̀ọ́ àti wá bá ọba láàfin ẹ̀ ṣé ẹ ti ríbi tí owó ti jẹ́ kẹ́ ẹ yẹpẹrẹ lójú àwọn pípù yìí ẹ̀yin ọba wọ́n jẹun tó ń tì wá lójú kí àwọn ọba kọ̀ọ̀kan máa bọ́ ọ́sà kí wọ́n máa sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nísọkúsọ kọba kankan wá rí ọba tó sọ pé wọn ọba emir nílẹ̀ Yorùbá ṣe rí pé nǹkan ti ń ṣe yín ó yẹ ká fura níbi tá a dé kí ló ń jẹ́ emir nínú èdè Yorùbá kí ni wọ́n ń pè lẹ́míà kí ni ìtumọ̀ àwọn ọ̀ràn kan ló ní emir kí ló gbádé kí ló wá bá dénú ti Yorùbá wọ́n wá fi ẹ̀sìn kọ́fà nítorí pé àwa máa jẹ́ kó yé yín ọmọ ọkọ Yorùbá làwa orí tiwa pé làákàyè wá ṣiṣẹ́ wọ́n fi ẹ̀sìn bojú wá ni wọ́n wá ń jẹ́ kó yẹ pé emir làwọn ìsìláàmù làwọn ìsìláàmù ògbélé irọ́ ni wọ́n ń pa fún yín wọ́n fi ẹ̀sìn wọ́n fi bojú ni wọ́n ní mission pẹ̀lú àwọn ọ̀ràn kan tí wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá lọ́wọ́ wa gbogbo ẹ̀yin tí ẹ bá wà nílùú yẹn ó yẹ kí inú ọ̀pọ̀lọpọ̀ yín máa dùn pé ọba tí wọ́n bá ìsìláàmù ni àdíṣọ́pọ̀lọ yín ò ṣiṣẹ́ ṣe èṣe làákàyè ni Kùránì náà ti sọ fún yín pé ṣe èṣe làákàyè ni kí ni ọba àti tiwa kí ló wá dé di kí ló wá lọ sí di Islam àwọn ọba alárúbáwá wọn ò ṣe sọ pé tiwa bíbá yìí làwọn máa fi compare kí ló ń ṣe wá tó ṣe yí pé ọ̀tọ̀ ni ohun tí wọ́n sọ pé ká máa wẹ̀ ọ̀tọ̀ nìyí tá à ń mu èyí tó ní ká mu òun la fi ń wẹ̀ kí ló ń ṣọba tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ọba nílẹ̀ Yorùbá wọn ò tọ́ sọ́ba rárá ẹ̀fẹ̀ rúgbàbùkún ni ìgbà tí ọba ti dìde tó ti sọ pé òun lọ fẹ́ ọmọ Fúlàní kí lè rò pé ó fẹ́ ṣẹlẹ̀ ní state yẹn mọ̀ pé wọ́n fẹ́ dọ́gbọ́n gba ilẹ̀ yẹn ni wọ́n fẹ́ tààrà ọba wọlé ni ẹ̀yin ọmọ ìlú tẹ wá wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ti sùn gbájẹ́
ẹni Islam lọ́ba wa, ọba wo kì í ṣe lẹ́bọ. Kí tiẹ̀ ni wọ́n ń pè lẹ́bọ gan, kí ni wọ́n ń pè lẹ́sìn gan. Tá bá sọ pé àjọsìn fọ́lọ́run ṣe bí ìrántí Ọlọ́run ni, ká lè máa fi bẹ Ọlọ́run ní gbogbo ìgbà. Ìhun tí wọ́n ń pè Islam, ìhun tí wọ́n ń pè lẹ́sìn gangan, òun ni pé kó o ṣe dáadáa sọ́mọlàkejì, làníyàn rẹ sọ́mọlàkejì, lónú rẹ sọ́mọlàkejì, ran ni àwọn aláìní lọ́wọ́, ẹni tó ti yó kó rántí ẹni tí ò tí ì yó, ẹni tó ti ga kó má bẹ̀rẹ̀ ohun pẹ́pẹ́, ẹni tí ò tí ì ga kó má bẹ̀rẹ̀ ẹni tó ga kókó wálẹ̀. Ẹ wá sọ pé ẹ̀sìn ẹlòmíì tó bá tiẹ̀ ti ẹlòmíì á sọ pé òun protect ẹ̀sìn òun títí kò wá ní lọ́pọlọ kankan láti ẹ̀ ti lè dàrú nù rárá. Ókè gbogbo ẹ̀sìn tá à ń gbé kiri nílẹ̀ Yorùbá ẹ wo bí tá a di ojú kan náà la wà, a lè produce ìṣáná, kò sí nǹkan tá a lè dá produce. China ló ń produce gbogbo nǹkan wá fún wa. China wọ́n mú ọparun wọ́n fi ń ṣe ní. China wọ́n mú oríṣiríṣi nǹkan ike wọ́n mú àwọn kinní rọ́bà kan báyìí wọ́n fi ń produce nǹkan lóríṣiríṣi. Kí làwa produce? Àwa gbójú ẹ̀sìn làwa gbójúlé. Kí ni purpose of nǹkan tẹ́sìn yẹn ṣe fún wa? Òun là ń bá yín sọ. Làwa ń takorú àwa lẹ̀ sọ pé àwọn òǹṣẹlẹ̀ àwọn òṣèṣin mọ́ ti wá ní. Bàbá mẹ́sìn mọ́ ti wá ní ànírántí pọ́mọ Yorùbá ni wá ànírántí ibi tá a ti ń bọ̀, ànírántí ibi tá a dé dúró. Ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹlẹ́sìn ló pọ̀ nínú yín. Àmọ́ àwọn ọba gidi, àwọn ọba aládé, àwọn ọba òrìṣà. Kí ni purpose of nǹkan tí a lè sọ pé bá pé nǹkan báyìí la generate lára ẹ̀sìn o? Ṣebí ṣe la kórìíra ara wa? Ṣebí ṣe ní kálukú sọ religion lẹ́sọ́ di market? Ṣebí kálukú ń tajà ni? Ṣebí kálukú ń wá ohun tó fẹ́ jẹ ni? Ìyẹn lẹ wá sọ pé ká fèsì ẹ̀sìn yìí ò gbọ́dọ̀ bàjẹ́ o, ẹ̀sìn yìí ni ẹgbẹ́ dání o, ẹ̀sìn tí China bá gbẹ́sìn dání ni wọn ò ní lọ wájú bó ṣe ń lọ yẹn. Lárúbáwá gan tó nẹ́sìn tó bá jókòó ti ẹ̀sìn tí wọ́n ní Islam tó bá jókòó tí wọn ò ní máa mú fọ̀ bọ́n ṣe mú fọ̀. Ẹ wá wáyé gbogbo Áfíríkà wá wà lójú kan. Tó bá ti rẹ́nìkan tó sòótọ́ ọ̀rọ̀ wọn ní ònẹ́sìn kò mọ Ọlọ́run. Ẹ̀yìn eléyìí kò ní mọ́nì. Èmi ò fẹ́ mọ́nì tẹ́lẹ̀. Àlọ́ ọba tó ní mí kó máa kún mi. Ìmọ́nì kí ni purpose of ìmọ́nì ta ní tí ìyà ń jẹran wa? Àná Muhammad sallallahu alaihi wasallam kò bẹ́ náà pé kí ìyà jẹran ẹ̀. Ó pàǹpà rẹ̀ títí ó fi kú ní gbogbo bí wọ́n ṣe ní lára tó. Báwọn kèfèrí ṣe ní lára tó. Ṣé ànábì ni àwọn kèfèrí lára ni? Ṣé bí kèfèrí ló ní ànábì lára? Ṣé bẹ́yìn tèní lẹ́ ń sọ̀rọ̀ lẹ́sẹ̀ ẹ̀yin ẹlẹ́bọ gbogbo wa lẹ́lẹ́bọ tẹ́ ẹ̀ bá mọ̀. Kò sẹ́ni tó bẹ́ ṣọdún tí ò ní tàjẹ̀ sílẹ̀. Bá a ṣe léyà àtàjẹ̀ sílẹ̀. Bódífá ń ṣe fá àtàjẹ̀ sílẹ̀. Àwọn kìrìsìtẹ́nì àwọn náà ń tàjẹ̀ sílẹ̀. Kí wá ní wàhálà, kí ni ìṣòro? Ohun tó yẹ kájọ gbájúmọ́ àgbájúmọ́ rádáadáa ní kálukú ń bá kiri. Ẹ̀yin ọba wa abẹ̀yìn ni. Ipa tẹ́ ẹ kó lórí nǹkan tó ń ṣe wá nílẹ̀ Yorùbá yìí ó pọ̀ gan. Ó pọ̀ o. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti jẹ dòdò ló ti gbàgbé òdodo. Ọ̀pọ̀lọpọ̀ ni ò ṣe ètùtù kó tó dé orí ìpèbí tó wà. Orí àpèrè bàbá ẹ̀ tó wà, ọ̀pọ̀lọpọ̀ ni ò ṣe nǹkan tó yẹ kó ṣe kó tó débẹ̀. Ẹ wo gbà tí Elizabeth kú, ẹ wo òkúta tí wọ́n gbé síta, ẹ wo odidi àgbò ni wọ́n pa sí. Òkúta àṣẹṣẹ wọn nìyẹn. Kí ló wá ń ṣọmọ aládé? Ṣé tá a bá dúdú ọpọlọ wá dúdú ni? Gbogbo àwọn nǹkan tó yẹ ká mójútó àmójútó, ẹ wá wo bá a ṣe rí. Ẹ wá wo bá a ṣe rí. Kálukú ó ti wá sọ ẹ̀sìn di PDP àti ABC. Tèmi ló dá, tèmi ni ò dá. Eléyìí bó bá ti ṣe o máa wọ náà ni ẹ wá ń pínná. Ẹjọ́ yìí àfáà pínná. Ẹ̀yin lẹ ti dálùjọ́ náà, lẹ ti dàlùjọ́ náà bọ̀. Kí ni problem yín gan? Gbogbo ayé ọmọ ọlọ́mọ lẹ ti bàjẹ́. Ẹ̀yin àfáà yìí náà dẹ̀ máa kárí èèyàn mọ́ lọ́wọ́ lẹ lọ górí. Ẹ̀yin lẹ máa gọ́rùn lẹ máa gọ́yàn. Bẹ́ẹ̀ lẹ̀yin pásítọ̀ yìí náà. Àtàwọn babaláwo àwọn ọmọ àlè tó kúnnú wọn rẹpẹtẹ. Ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá ẹ wo bí tá a ti bára wa. Ẹ wò yìí tó ṣẹlẹ̀ ní Lagos State lẹ́nujọ́ mẹ́ta yìí. Ẹ wò àwọn tó lọ kó wọlé tó sọ pé àwọn ni ọmọ onílù. Usmanu Bugadi.
àwọn ọmọ Fúlàní tí wọ́n lọ kó wá tí wọ́n fún ní sátíkẹ́ẹ̀tì pé citizen ni wọ́n, ẹwà tí state tán ti wá. Àṣírí yẹn máa tú nítorí àwọn alálẹ̀ ò gbàbọ̀dẹ̀, ẹ̀yin tẹ́ ẹ wà lórí ilẹ̀ lẹ́ ń gbàbọ̀dẹ̀, ilẹ̀ á dẹ̀ mú yín. Àní tá a bá sọ pé bá pa abára wa lóyún ní oríta tá a bára wa ìṣe ká má sòótọ́ ọ̀rọ̀ ni. A sọ fún yín pé àní tá a bá gba Yorùbá nation, à ń pariwo Yorùbá nation, ẹ sọ pé kò lè bọ́ sí. Ọ̀pọ̀lọpọ̀ yín ti kó jẹ náà o, torí ẹ ti sọ pé ẹ fẹ́ Yorùbá nation báyìí. Àmọ́ ṣá inú ó ń ta mí ó ń ro mí, kálukú náà máa mọ bó ṣe ń lọ, ẹ máa mọ bí tí kálukú máa dé sí. Ìgbà tó máa dé yẹ mọ́ dìde lánàá ẹni pé kán lọ mú, ẹ wá wo bí tá a ti bára wa, ẹ wo bí tá a ti bára wa. Ṣé ẹ mọ̀ pé àwọn kan níjọ́ happy new year láwọn ọkọ̀ state kan lọ́hùn, àwọn yẹn wọ́n pa wọ́n pakúpa ni. Tí ò bá sí pé tọmọ Adéyẹmọ tó dìde àtàwọn security tí wọ́n káàkiri sí, ẹ rò pa àwọn people yìí wọ́n á ti wọ̀lú láti last year, wọ́n á ti wọ̀lú láti last upper year. Ṣé mi àti yín lè wà bá ṣe wà? Kí lè Yorùbá lè ní tẹ̀síwájú, káyé gbogbo wa lè nítumọ̀ sí wa. Gbogbo ẹ̀ wá di rádaràda, wọ́n wá ń fi ẹ̀sìn, wọ́n fi ẹ̀sìn bojú, wọ́n fi wọlé. Bẹ́ẹ̀ bá ti rẹ́ lẹ́yìn ẹlẹ́sìn ni, tẹ́ bá ti rí tọ̀hún ẹlẹ́sìn ni. Àtẹnitórí ẹ̀ pé àtẹnitọ́ pẹ̀lú òṣìṣẹ́, kálukú wá ń ròyìn àti ohun tánà bí sọ àtẹnitánà bí ò sọ. Ẹ fi kálukú lọ́rùn sílẹ̀. Àti ẹ̀fẹ́ gbóhun tẹ́nibọ̀dì sọ mọ́, ẹ jẹ́ kí kálukú dárò orí. Ẹ jẹ́ ká dáronú wa. Àwọn tánà bí jáde nínú ìran wọn gan, ojoojúmọ́ ni wọ́n fi ń yọ̀. Láyé wọn fi inú tìmọ̀ sí wọn, àwọn tó yẹ pé lè aṣálẹ̀ lọ́dọ̀ wọn. Wọn ò lè kí nǹkan bọlẹ̀ kó hù òjò kí ń rọ̀ lọ́dọ̀ wọn, àwọn náà jẹ́ ń jẹ nǹkan tó fresh. Ẹ wá wà tí ọba dání wáyé fún ní ilẹ̀ tó fún ní gbogbo nǹkan nírọ̀rùn. Ẹ̀sìn yẹn ló wá ní òwá jẹ́ kámọ̀ yìí tó kàn. Àti rẹ́yìn àfa àtẹ́sẹ́ pé ànábì sọ pé àgbẹ̀ iṣẹ́ tó dáa ni ìrandíran òun ò ní ṣe. Oríṣiríṣi àdìsí wèrè lẹ́ ń gbé jáde fáwọn tó pọlọ wọn ti kú. Torí irú èmi èlò sàdísì wèrè lójú ti tèmi. Ṣebí ebi ìgbà tí mi tiẹ̀ ní lọ bá ẹ, tí mi ní dẹnu wèrè lẹ̀ tí ẹbí tó bá ti ń kọ́ àwọn èèyàn lẹ́rú ẹ̀sìn tó ti kó wọn lẹ́sìn ọpọlọ. Ṣé bẹ́ẹ̀ ní bá lọ bá yín ló máa dẹnu lẹ̀? Ẹ wo bí tá a ti bára wa, kálukú wá ṣe yánmayànmá gbogbo gírádẹ́ẹ̀tì tó wà ńlẹ̀ Yorùbá mọ́rúwá náà wà, ọ̀kadà ni wọ́n ń wà. Àwọn náà bá wọn ru ẹrù nídùúmọ̀tà nídùúmàgbò. Ẹ wo bí tá a ti bára wa ṣiṣẹ́ iṣẹ́ dàbí ọ̀lẹ lórílẹ̀-èdè yìí. Àwa ní ká máa lọ ẹ sọ pé rárá, kí la tún wá ń dúró fún? Kí là ń dúró fún? Torí àwọn politician wọn already láti ṣe normal pẹ̀lú wa. Wọn already bá ṣe máa fi ọdún yọdún leléyìí. A kí bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ kú iṣẹ́ o. Dédé bẹ́ẹ̀ bá ṣe fún Ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́san o. Àwa nígbàgbọ́ pé ẹ dúró pé kí nǹkan lè dá. Àmọ́ ṣá tẹ́ ẹ bá wá dúró bẹ́ẹ̀ bó bá ṣe pé bí gbàgbọ́ ti wá ṣe rọ̀ mọ́, tó bá lè jọ́tọ̀ dẹ̀ nígbàgbọ́ yín, ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn. Àmọ́ ṣá afẹ́ kẹ́ ẹ bojú wẹ̀yìn. Ó ti máa lọ bí oṣù keje sí kẹjọ sì tẹ́ ti wà lórí oyè. Àìtí rí nǹkan kan. Ìnilára ń kúnira fún dìwé tí ihun tá a rà ní December kọ́lá tún rà ní January, dìwé bí ọjà ṣe wọ́n. Bàbá mi atọ́ba tẹ́lẹ̀ Taofik Olódùmarè ló ní gbogbo yẹn lọ́dọ̀. Ẹ mọ̀ pé ẹ jẹ́ ká fi gbogbo nǹkan sọ́dọ̀ Ọlọ́run ọba tó ní wá. Àsìkò yẹn ti dé tán, ó ti dé tán, àjọ máa wà alright, kò ní pẹ́ kò ní jì, ẹ fọkàn balẹ̀. Àsìkò yẹn ti dé tán. Gbogbo ohun tá à ń fẹ́ kọ́ba tó ní wá kó ṣe é nírọ̀rùn, kó ṣe é nírọ̀rùn fún wa. Ẹ mọ̀ pé orílẹ̀-èdè yìí, orílẹ̀-èdè tó ṣe pé wọn ò fẹ́ òtítọ́, tó ṣe pé rọ́ ni wọ́n ń bá rìnrìn àjò ni. Ọba tó ní wá tó fi wá pamọ́ tó ní ká sì máa jíṣẹ́ báyìí, ẹ jẹ́ ká sì fi sọ́wọ́ ọba tó ní wá. Òun ló ní ètò, ẹ jẹ́ kó parí ètò. Ètò yẹn kó tó ẹ máa bá mi ṣe àdúrà ní gbogbo ọ̀nà ní gbogbo àyè pé gbogbo ibi tí mo ro kàn sí àti tí mi ro kàn. Ohun tó ń dùn mí lọ́kàn pé kọ́ba tó ní mi ṣe fún mi ní kíákíá. Gbogbo nǹkan tí nǹkan tẹ́ ẹ bèrè yìí tó fi máa wá sí ìmúṣẹ kó tètè wá sí ìmúṣẹ fẹ́mi náà ní kíákíá. Tẹ́ ẹ bá máa gbọ́ wọn kidnap eléyìí, ṣé ẹ mọ̀ pé àwọn pípọ̀ yẹn ti tún bẹ̀rẹ̀ iṣẹ́ káàkiri.
mọ̀ pé wọ́n ti ẹ̀ wà nígboro gan bó wọ mọ́rúwá bó bá ti dúró re awó lọ bó wọlé bó bá ti dúró re awó lọ káànú máa bá wa rìnrìn àjò ẹ wo bí tá a ti bára wa àti wá joyè ṣiṣẹ́ iṣẹ́ ti dàbí à ń ṣiṣẹ́ bí erin à ń jẹ̀jẹ̀ ìlírí ẹnìkan wá sọ pé bá pé wọn bá ṣe ń jì mí tí ń bá wá pa o kí n tún wá sọ pé àáfàá kan ló kù o tàbí pásítọ̀ kan ló kù o kí kálukú lọ wá ṣẹṣe arájọ ní gbogbo wa ni ẹnì kò lè débi sì kó kàdúrà mọ́lẹ̀ ń sìn ó ṣe àdúrà sàrà ni kò káyé tí n bá máa ṣe sàrà n bá máa help n bá máa ṣàánú èèyàn níbi tí mò ń ṣe sí kó rí kálukú lọ pé kí kálukú lọ wá ṣẹṣe no more àáfàá sọ pé no more pásítọ̀ sọ pé kí kálukú lọ wá ṣẹṣe Jésù náà sọ pé gbàgbọ́ tí ò ní ṣe òkú ni ànábì tá náà tẹ̀lé gan ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì ṣiṣẹ́ títí ó fi kú ni adaran jẹ ni ó dẹ̀ ń bá Kàdíjà ṣiṣẹ́